àdódùn tó le àdódùn tó jẹ́ pé béèyàn bá ń lò ó kọ́lọ́n jẹ́ kí obìnrin yẹn ó lè ráyè ronú tẹlòmíì mọ́. Tó bá sì jẹ́ pé obìnrin ló lò fọ́kùnrin, kọ́lọ́n jọ́kùnrin ò lè ráyè ronú tẹlòmíì mọ́, nítorí pé kò sí ìbálòpọ̀ míì tí ó gbádùn mọ́ àyàfi ẹni tó bá lo iṣẹ́ yìí fún. Ẹni tí wọn náà bá sì lo iṣẹ́ yìí fún tọ́ bóyá lẹlòmíì tún fi lè gbádùn rẹ̀ mọ́. Ìwọ tí ìbá ti ṣèyàwó ilé rẹ tí ìṣọkọ ilé rẹ, ronú kó o tó lò ó. Kọ́mọ́ wá di pé yóò máa tẹ̀lé ọ kí ṣoṣoṣoṣo tọ́mọ á wò pé ṣé lẹ́nu tara lò yín náà ló wá dàbí màjíìkì, ló dàbí idán, ló dàbí nǹkan báyìí. Bó o là á ṣe? Ẹ rí i pé ìwé àgógógún lẹ̀ ń wò ó, oògùn nu ṣe rí ẹ̀wò náà tún ní ìwé àgógógún ni. Àwọn kan máa ń pè ní ogbe orí àkùkọ, àwọn kan máa ń pè ní àgógógún. Tá a bá ti wá ìwé yìí á wá já, tá a bá ti já á wá gbó, a ní fomi sí i, a sì ní sàn nù, tàbí ká gún lọ́lọ tàbí ká gún lódó tá a fi rí omi rẹ̀ fún. Ẹ mọ̀ pé nísìnyí ẹlòmíì lè pé bóyá ibi tó ti dọ̀tí ló ti já, òní já ibi tó ti dọ̀tí, já ibi tó ti mọ́ kó lè bá a ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe. Nítorí pé tómi bá ti wà lára ẹ̀, iṣẹ́ yẹn ó mẹ́hẹ̀, kò ní gbéra tó. Ara àwọn àkíyèsí tọ́pọ̀lọpọ̀ yìí ṣe nìyẹn, tọ́pọ̀lọpọ̀ fi máa ń wò pé òun lóògùn kan kò jẹ́. Béèyàn bá ti ní àkíyèsí lórí oògùn yóò lò kò ní jẹ́. Bó láwa ṣe tá a bá wá ti fún tán. Ẹ rí i pé àwọn kan wà níbi ìdọ̀tí nísìn, irú àwọn eléyìí tó wà níbi ìdọ̀tí, ẹ wo eléyìí nísìn. Ẹ rí i pé irú àwọn eléyìí tó wà níbi ìdọ̀tí nísìn à ní lò, nítorí pé kí ni, ó dọ̀tí. A sì ní fẹ́ sàn náà torí pé à ní fẹ́ kómi ó débẹ̀. Ṣùgbọ́n èyí tí tó dá wà yìí tó ṣe dáadáa, tó fresh yìí, nítorí pé ayé ti di ayé nǹkan, ó ti di ayé ìmọ́tótó. Nǹkan tó lò sójú ara tí ó penetrate wọ ojú ara ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mọ́. Ibi tá a láyé dé nìyẹn. A wá já, a wá gbó, a ní jẹ́ kómi ó ṣí mbẹ̀. Tá a bá wá ti gbó tán, a wá wá aṣọ funfun láti fi extract omi rẹ̀, láti fi yọ oró omi rẹ̀. Kí nìdí tá a fi láṣọ funfun ni wípé o lè faṣẹ́ ṣẹ, ṣùgbọ́n omi yẹn ò ní rí fún tó bó ṣe yẹ kó o fún tó. Ṣùgbọ́n tó bá ti wá lo aṣọ funfun, àwọn aṣọ kan bẹ tá àti ẹ máa ń lò, ọlá wípé mi ò mú jáde ni, bí aṣọ táwọn ìyá wa fi máa ń ṣẹ́gi funfun ni, ṣùgbọ́n ojú rẹ̀ dí, òun là á fi máa extract, á wà fún un, á fún gan-an. Tá a bá wá fún un, yóò wá yoró. Á wá wá oyin gidi, oyin oko, oyin original. Ṣé wá rí oyin original yìí, òun láwàá mix pẹ̀lú ẹ̀. Ara tí ẹ̀ tó jẹ́ ṣẹ́ ó jẹ́ nì, ọ̀pọ̀lọpọ̀ oyin tí ń bẹ níta lónìí, oyin ṣúgà ni, oyin ìrèké ni, tí wọ́n lọ ṣe fúnra wọn nú igbó, tí ì ṣe oyin gidi gangan. Torí pé tó o bá lo oyin gidi gangan kò ní ṣiṣẹ́, tó o bá lo oyin ṣúgà kò ní ṣiṣẹ́, tó o bá lo àwọn oyin àṣàṣàmọ̀dì tí ì ṣe original oyin, àwọn oyin gidi tó yin oko tí wọn ò míìsì, tí wọn ò dàlúùtì, kò ní ṣiṣẹ́. Ó lọ wá oyin. Ìdájọ́ tó fi jẹ́ wípé ẹ mọ̀ pé oògùn wọn gbà míì. Mo lọ ra oyin kan, tẹ bá rí kékeré báyìí ní 20,000. Èèyàn máa wò ó pé bàbá sì dọ́jà nígbà tí wọ́n ti ń ta gbàrọ́ gbòdù, ẹ fẹ́ lè ra Ragolis water kan ní owó péréte. Ẹ máa wò ó pé oyin wọn mọ̀ cheap ń bì, ó cheap nítorí pé àwọn náà mọ tí wọ́n tà. Àwọn tá a máa ra oyin original lọ́dọ̀ wọn ní bá a ṣe máa lọ rà, wọ́n láwọn ti ń tà. Oyin original yẹn lọ́wọ́ a mix papọ̀ pẹ̀lú rẹ̀. So tó bá ti mix oyin original papọ̀ mọ́ ewé àgógógún tá extract omi látara ẹ̀, á wá mix ẹ̀ papọ̀. Torí nígbà tó bá wá fẹ́ súnmọ́ra yín láàrin ọkọ àti ìyàwó, tó bá jẹ́ pọ́kọ ló fẹ́ lò fún ìyàwó ẹ̀, yóò ra fẹ́ra orí nǹkan ọmọkùnrin rẹ̀. Tó bá ti kú bí 30 ìṣẹ́jú, 20 ìṣẹ́jú, ó kù ìṣẹ́jú kan, ó kù ìṣẹ́jú méjì, ṣùgbọ́n láti bí 30 ìṣẹ́jú wálẹ̀ ni. Tó bá ti ju 30 ìṣẹ́jú lọ, ó lè má ṣiṣẹ́. Bóyá nísìnyí o ti fẹ́ lọ ní ìbálòpọ̀, wá kú bí 30 ìṣẹ́jú, o lè fi extract ẹ̀ kalẹ̀. Ó kù ìṣẹ́jú 10, o lè lò.
ó kù ìṣẹ́jú 5 o lè lò ó kù ìṣẹ́jú kan o lè lò kọ́nà ẹlòmíì tó bá rọ̀ lọ́rùn tó jẹ́ pé inú ilé rẹ̀ ló wà tí ìsìnkú tẹ̀lé ló wà ó kàn lè lọ bóyá ní òkè tó gbọ́wọ́ kan ni ó kàn ra lè fọwọ́ kan yọ́gàn fi rá yóò sì gbé wọlé sórí ó bá sì jẹ́ pé obìnrin náà lọ fẹ́ lò fọ́kọ rẹ̀ kò sí ní tó burú kó fojú ọkọ rẹ̀ mọ́ra kò ṣẹ̀ṣẹ̀ ń bi èèyàn tó bá lò fọ́kọ ọlọ́kọ tí ń dààmú rẹ̀ ò lè túlé rẹ̀ tó bá lò fún ayaláya tí ń dààmú rẹ̀ ò lè túlé tiẹ̀ gbogbo wọn tó bá ti lò bẹ̀rù Ọlọ́run tí mo lè sọnù ẹ má jà á lò fún láti fi ba nǹkan jẹ́ ìjà fi tún nǹkan ṣe ni ilé tó fẹ́ dàrú ọkọ rẹ̀ ọmọ súnmọ́ gbogbo gbà àbí bóyá ọkọ rẹ̀ tiẹ̀ wá pàwọ́ tì níjọ́ tó wá tọ́lọ́run ní ọjàjà fẹ́ súnmọ́ tó bá rí lò fún ó rí wípé ọyọ́ fẹ́ lè fi sú ọ torí pé wáṣe ní ọmọ ṣòwò náà yóò tún wá wò pé ṣé kíní ìyàwó mi náà kọ́ ẹ̀ ni ṣé ìyàwó mi mọ̀ tó dún yàtọ̀ débi pé yóò fẹ́ lè dẹrú rẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá lò nílò pé kò fi dẹrú ìwọ́nu Ọlọ́run nọ́mbà tẹ́ pè mí sí rẹ̀ 080 30 45 6383 080 30 45 6383 wọ́n gbà wípé Ìlọrin ni mo wà anyway tẹ́ bá ń bọ̀ wá tẹ́ bá ti dé Ìlọrin ẹ jẹ́ kọ́lọ́pọ̀ sọ yín last bus stop nínú Ìlọrin gangan nínú Ìlọrin ni mo wà tẹ́ bá ti wá sọ̀kalẹ̀ last bus stop ẹ̀yẹn gbọ́kadà ẹ náà lọ lé epo Ibrolac lágbo ọba tẹ́ bá ti dé lé epo Ibrolac lágbo ọba ẹ wá béèrè junction Olú guest house bí òpónà méjì sílé epo náà ni junction Olú guest house yẹn wà ẹ rí sáńbọ̀dù mi junction yẹn Òrìṣàtọ́lá Ìfagbẹ́nró Herbal Medicine Limited fọganáísà kan bẹ ní junction Olú guest house yẹn Alhaji Hasan Ọmọẹdẹ lọ́dọ̀ fọgá yẹn àbẹ́nibọ̀dì tẹ́ bá bá junction yẹn ìyẹn bèrè ilé Ìfagbẹ́nró ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé ẹ̀ ní dààmú mọ́ sùn ọdún yìí tó ti ń lọ́nu sóòtún ní lu ọdún yẹn lábùrà búbò sí ń lu ọdún tí ń bọ̀ irọ́ ni àwọn tí sì ń wádọ̀ wá ń dúpẹ́ ìwọ náà tí ẹ dán wò ó rí wípé tòótọ́ lọ́lọ́run lò wá lásìkò yìí tọ́lọ́run lò wá láti tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dílẹ̀ ọkàn wọ́ balẹ̀ o ara àánú gbá o àní náà kẹta tó rí mi o àní jẹ ní àná o ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.